wèrè ọlọ́mọ ní Dẹ̀jọ́, wèrè ọlọ́mọ tó rí ọmọ láti kékeré títí tí wọ́n fi dàgbà tó bí ẹ ṣe tóun ẹ sì ń kó wọn kí gbogbo ibi tí ń kó lọ ní ń kó wọn kí tọ́lọ́n fún un láìsí sóbìnrin kankan tí ọba wò wọn. ó sì bẹ́ẹ̀ náà iṣẹ́ ìtẹ̀síwájú ìránṣẹ́ Olúwa wa kò dúró. Was a very nice person, Tókunbọ̀ Mákindé Dẹ̀jọ́ Túnfúlù ó ṣáájú àwa wọ̀nyí lórúkọ. Nígbà tí Dẹ̀jọ́ ti lórúkọ àwa ń wá kiri mẹ́ran lé òun àtàwọn olúkúlùkù àwọn epo kínkín àwọn láróńdó àwọn ẹmúlẹ̀wù àwọn ọ̀gá wa yẹn ìgbà yẹn lòun náà ní Dẹ̀jọ́ ti ń dẹ̀jọ́ bọ̀. But we thank God ibi tí Ọlọ́run bá wa sìn dé gẹ́gẹ́ bí mo ṣe ní ẹ̀jẹ̀ àtúntò pẹ̀lú Ọlọ́run bọ́lọ́n bá bá yà ń wèrè kò sí ní tá a bọ́lọ́n fa o a máa dúpẹ́ náà ni òun ló ní a máa dúpẹ́ lọ́run pé gbogbo ohun tó ń bá ṣe fún wa ká dúpẹ́ a dúpẹ́ fún bó ṣe fi ikú bá wa rọ̀ lọ́rùn mo dẹ̀ tún dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ ẹgbẹ́ wa ìyẹn ni láti sọ fún yín pé gbogbo ohun tó bá ń ṣe láyé ẹ gbìyànjú kódà ẹ wo mọ́tò tí wọ́n wá fi sí Dẹ̀jọ́ ọ̀gá eléré wa mẹ́ẹ̀ kú mọ́tò tó wà ń bẹ́ẹ̀ tó 40 mọ́tò tó wà ń bí tí yóò bá kọjá 100 cars convoy ń bọ̀ mo dẹ̀ ń ké torí convoy mo ń sunkún pé mẹ́ẹ́n ṣé àbúrò mi ni wọ́n fẹ́ lọ sìn tí gbogbo èrò dìde tó yìí nítorí tí àbá ní ìjà níyàn nínú ẹbí kan náà tí gbogbo wa ti wá yẹn lára wa ni Igwe Ọláyà Èèmẹ Dẹ̀jọ́ Túnfúlù Ọ̀pẹ̀bẹ̀ Parí Olódó Parí Olódó tá a jẹ́ comedian tá a jẹ́ the same ẹbí from Ẹ̀gbá tá a jẹ́ agboolé ṣáàdì kan náà tẹ́pẹ́ gbogbo àríra wa ń rí ẹbí tẹ́ bá dẹ̀ ń wọnú association wa kò sí close relationship kan tó dàbí àárín àwa comedian àwa unity àárín wa fẹ́ yàtọ̀ sí ti others mo lè jẹun kí Dẹ̀jọ́ jẹun bẹ́ẹ̀ mo ń sun lé Dẹ̀jọ́ òun wálé mi ń sun máa jẹun lé mi ìyàwó mi aṣọ oúnjẹ fún in which táwọn other side wa tí wọ́n fi bẹ́ẹ̀ ń ṣe